Know me, they won't buy me codeine, just to slow me. Ọmọ mẹ́ta kò yó mi, ọmọ mẹ́rin kò yó mi. Ṣá. Ẹ káàbọ̀ sórí ètò, orúkọ tèmi ni Adéwálé Adépọ̀jù aka támọ̀ sí W4 Ṣá. Olórin ni mí láti ilẹ̀ Nàìjíríà. A wà ní Orisun. You like the things where you like, because if I do tattoo. This how I love, never die, our love, no we get back to. You like the things where you like, if I go do tattoo. Okay, ìgbà tí mo bẹ̀rẹ̀ career mi ní ìgbà tí mo wà ní secondary school. Ibẹ̀ náà ni wọ́n ti fún mi ní orúkọ mi. Wálé ni orúkọ mi normal, but ọ̀rẹ́ mi ló fún mi ní W4 yẹn, so ló convert W4 fún Wálé, then 4 yẹn fún 4 letters to make Wálé. Yeah, àwọn tó máa ń tẹ̀lé mi, àwọn tó jẹ́ fans mi wọ́n máa mọ̀ pé okay, láti ìgbà tí mo ti drop, lẹ́yìn tí mo drop Control, then àyè díẹ̀ wà nínú ẹ̀ díẹ̀ nínú career mi. But that time àyè yẹn mi fi àyè yẹn sílẹ̀ intentional, àyè yẹn jáde torí contract, record label contract tí mo fi ọwọ́ sí way back. So contract yẹn wá já sí court issue pẹ̀lú èmi lawyer àti àwọn tó ní record label náà. So reason tí mo fi àyè tí àyè yẹn fi yọ throughout that while tí mi release, tí mi gbé orin jáde sí fún àwọn fans mi nìyẹn. Mo ṣe drop orin tuntun W4 Ṣá. Kẹ́ lọ bá mi check ẹ, kẹ́ lọ bá mi ro, kẹ́ má bá mi stream ẹ, ẹ dẹ̀ máa like ẹ. Ọmọ mẹ́ta kò yó mi, ọmọ mẹ́rin kò yó mi, money look like limousine. Many kò tó mi, money look like limousine. This how I love, never die, our love, no we get back to. You like the things where you like, cause if I go do tattoo. I should do it loud. Hello, love my jack, catch on my fire. Catch on my fire. Nípa àkókò tó yí gbogbo nǹkan padà sí rere fún mi nínú career mi. Ìkan tí mo lè rántí gangan ni ọjọ́ tí mo ní show, ìgbà tí mo release Control, orin mi Control, yeah. Wọ́n play ẹ̀ for like fún bí oṣù mẹ́ta, oṣù mẹ́rin, torí kò sí agbára láti ṣe adequate promotion tó proper láti gbé orin yẹn síta kí everybody fi mọ̀. But tí mo lè rántí gangan ni ìgbà tí everything yí padà pẹ̀lú Control yẹn, performance tí mo ṣe ní Eco Hotel lálẹ́jọ́ yẹn. Nǹkan méjì ló yí padà pẹ̀lú mi lálẹ́jọ́ yẹn. The first one ni ìmúra mi. Ìmúra mi lálẹ́jọ́ yẹn, bí mo ṣe múra, mo kàn feel pé okay, mi wà dáadáa. Bí mo ṣe dé ibi venue yẹn, mo kàn yí ṣòkòtò mi sókè díẹ̀, mo kàn try láti adjust ara mi, and gbogbo ẹ̀ kàn wá jáde sí rere yẹn. My performance mi lálẹ́ ọjọ́ yẹn, because Two-Face ló ṣe show yẹn lálẹ́ ni wọ́n ṣe show yẹn fún lálẹ́ ọjọ́ yẹn. So òun gangan ló pè mí pé òun need mi pé kí n wá perform orin mi tuntun yẹn ní show ẹ̀. So ìgbà tí èmi gẹ́gẹ́ bí entertainer tí mo jẹ́, èmi ò like kí n máa perform lórí stage, kí n máa kọrin lé orin mi, that wọ́n máa ń pè ní miming. Èmi ò ń mime, èmi máa like láti entertain ni. So alẹ́jọ́ yẹn tí mo máa perform Control báyìí, kí n tó perform Control, mo kàn lo ìlú Control yẹn láti fi bá àwọn tó wà ń bẹ̀ ṣeré. Ó kàn dàbí báyìí wípé everybody ti ń dúró dè mí, everything, gbogbo nǹkan kàn ṣẹlẹ̀ for good, and mo wà overwhelmed, and the performance and the appearance, everything kàn lọ dáadáa. Okay, nípa orin mi tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ drop Ṣá. No, mi gbé orin tuntun tí mo ṣẹ̀ṣẹ̀ drop Ṣá gangan lórúkọ orin yẹn Ṣá.
So missing fún orin ẹni so bí mo ṣe fẹ́ release new orin tuntun fáwọn fans mi, and me like kí n máa ṣe nǹkan tí mo ti ṣe kọjá. So mo wá rò pé okay, the best that I can do ni kí n fún wọn ní nǹkan tí wọ́n lè dìmú, tí wọ́n lè kọ, tí wọ́n lè jó sí. So mo kàn mix àmà piano beat, mo dẹ̀ mix vibe tuntun W4, mo dẹ̀ pò papọ̀, mo dẹ̀ lọ sí kitchen, mo dẹ̀ ṣe, mo dẹ̀ fún wọn jẹ, wọ́n dẹ̀ ń jẹ, wọ́n dẹ̀ máa jẹun. Nípa ìmúra mi, èmi jẹ́ èèyàn tó ṣe pé anywhere tí n bá wọ̀, mo máa like láti wò bí ara mi, you know, like I like to look myself. So tó jẹ́ wípé anywhere tó bá rí mi, anybody, ó bá jẹ́ governor, president, senator, wàá mọ̀ ìpele yàtọ̀. You know, ó kàn jẹ́ nǹkan t'Ọlọ́run fún mi láti máa rò, mi ní láti pe anybody, mi ní láti bá anybody sọ̀rọ̀, láti múra. So and bí mo ṣe ń try láti fi adùn sí orin mi àti àṣà mi, bẹ́ẹ̀ náà ni mo ń fi adùn sí ìmúra mi láti ìgbà tí mo ti bẹ̀rẹ̀ títí di ìsinyìí. So ó kàn máa ń dàbí báyìí pé every time tí n bá ti ju orin tuntun síta, kò sí káṣà tuntun má bà jáde, kò sí kí ìmúra tuntun má bà jáde, kò sí kí wà tó. Okay, nípa ìmọ̀ràn fáwọn tó ń bọ̀ lẹ́yìn àti torí advice tó bá ti di ìmọ̀ràn, àtàwọn tó ń bọ̀, àtàrúgbó àtọmọdé, gbogbo alájọ need ìmọ̀ràn yẹn. So but basically nǹkan tẹ́mi máa sọ bí ìmọ̀ràn fún àwọn tó ń bọ̀ lẹ́yìn wa ni wípé first of all, ká má fọlọ́run ṣeré, Ọlọ́run gangan ni kókó, mi ní parọ́, Ọlọ́run yẹn gangan ni. Then after Ọlọ́run, ìwọ gangan ara ẹ, you need to keep, o ní láti máa jẹ́ kí ògo ẹ kó máa dán. Ọmọge wá gba control ooo. Yes. Èmi ni Adéwálé Adépọ̀jù, tẹ̀mọ̀ sí W4 aka Mr. Sha. Mo wà ní Orisun. Ẹ jọ̀ọ́, ẹ má change ẹ sọ remote mi, ẹ wà lórísun pẹ̀lú èmi W4. This our love never die, our love no get back to. You like the things where you like, but I go do tattoo.